ẹ̀yin tèmi ojúmọ́ ire fẹ́yìn lólùfẹ́ mi ṣàlàfíà ni mo bá yín lẹ́ni mo fẹ́ round up analysis mi lórí acapella tí Alhaji Dr. Saheed Osupa tí wọ́n challenge àwọn colleagues wọn fún lọ́jọ́ sí ẹgbẹ́ ọkọ̀ yàbí báyìí náà Alhaji Saheed Osupa bàbá with due respect sir kọ́lọ́njẹ́ ìka rìn yín pẹ́ bí ìdí parọ́ fún yín àwọn Fuji lovers wọ́n bash yín gan lórí that particular statement wọ́n bash yín gan wọ́n go against ẹ̀ gan àwọn fans ti yín wọ́n lè má rí èmi gẹ́gẹ́ bí Fuji analyst èmi ń lẹ́tọ̀ọ́ láti sọ come out straight fún yín láti ní fi ṣe ìgbìlẹ̀ ẹnì kankan wọ́n bash yín gan inú àwọn Fuji lovers inú wọn ò dùn lórí statement yẹn because bàtẹ́ kọ́ọ̀fù challenge yẹn lóòótọ́ akọrin ní everybody confirm tọ́n bá fàbọ̀ sísè wọ́n confirm pa akọrin ní ẹ̀ ń kọrin champion dẹ̀ ní láyé tiyín àwọn tó kù náà champion ni wọ́n láyé tiwọn náà ó láwọn nǹkan tẹ́yìn lè ṣe táwọn lè ṣe ó láwọn nǹkan táwọn náà lè ṣe àwọn colleagues ni mo ń sọ o tẹ́yìn náà ní lè ṣe o ó pọ̀ mo ti sọ ní part 1 so ó pọ̀ bẹ́ẹ̀ oníkàlùkù jọba láyé ara ẹ̀ ní oníkàlùkù champion láyé ara ẹ̀ so statement yẹn pé wọ́n ti challenge mi acapella 4 hours àwọn Fuji lovers majority of the Fuji lovers wọ́n bínú tẹ́ bá lọ ń wo comment tẹ́ bá ń gbọ́ tẹ́ bá kẹ́ ń go through social media dáadáa máa pé wọ́n bá ṣe gan so but ní ọ̀pọ̀ gbà nínú ibi ire máa ń wà ń bẹ̀ so bẹ́ẹ̀ náà ṣe bọ́ta yẹn èmi tún rí as opportunity fáwọn upcoming artists àbáwọn rising stars láti lè fi blow jù bẹ́ẹ̀ lọ so ire tó wà nú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn lèmi fẹ́ lò lénìí because ẹ lè expect kí Pasuma jáde kó wá challenge yín àbí Mala kó wá challenge yín àbí Wẹ́wẹ́ kó wá challenge yín àbí Wasiu Ayinde kó wá challenge yín àbí Rashidi Ayinde kó wá challenge yín àbí Kayuba wá challenge yín so ẹ pé mo ti ń dárúkọ àwọn tó tún jù yín lọ mọ́ àwọn tí mo ń dárúkọ yẹn so kò possible èmi náà mọ̀ pé ọ̀rọ̀ tẹ̀ sọ yẹn ọlọ́ọ̀fẹ́ lo nǹkan kan no point yín yẹn ni so èmi believe pé ntẹ́mi lè lò tó lè favour àwọn upcoming Fuji artists èmi fẹ́ sọ yìí torí gbà tó Òkìkí Bright jáde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní báṣẹ wọ́n báṣẹ Òkìkí Bright especially àwọn fans ti yín wọ́n go against Òkìkí Bright bẹ́ẹ̀ sí ní pariwo kí wọ́n fẹ́ pa àwọn fẹ́ ṣe kéde kan no kò sẹ́ni tó bá pa Òkìkí Bright ẹ̀yin ṣe tí Òkìkí náà ń ṣe tiẹ̀ náà ni so bàtà wọn Wasiu Ayinde tó ń ṣe kankan fẹ́yìn tí Barrister gan ṣe kankan fún yín tó pé dáadáa náà ṣe fún yín ẹ̀yin náà mo mọ̀ pé ẹ̀ lè ṣe kankan fún Òkìkí Bright ẹ̀ tí ẹ̀ lè rí tí ẹ̀ rò gan ibi tí mo mọ Saheed Osupa dé tó bá jọ pé yín papọ̀ lé ní ẹ máa tún fà mọ́ra pé ó yá ọmọ mi Òkìkí Bright gba báìkì ni so iṣẹ́ àwọn fans ni a máa nífẹ̀ẹ́ àwọn favourite wa jura lọ so kì í ṣe yan ń ṣe ọwọ́ yín so Òkìkí Bright kọ́ lọ fi sùúrù sí nǹkan kan ò ní ṣe wọ́n lágbára Ọlọ́run àwọn náà wọ́n fẹ́ gbé iṣẹ́ tí wọ́n náà fẹ́ gbé lárugẹ náà ni at least Òkìkí Bright tẹ́ bá wò followers wọn àti increase sí àwọn tí ó mọ̀ wọ́n tẹ́lẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ wọn yìí wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ wọ́n sí ẹlòmíì tó bá lórí audio mark wọn ó máa flow tó ń wọ audio mark wọn láti bí i last week or 2 weeks tó ti ń sọ̀rọ̀ yẹn sìn ó máa skyrocket sókè ni ó máa skyrocket ni so Òkìkí Bright that is an advantage for you so just make use of it very well now ire tí mo sọ pé wà nínú acapella tí Alhaji Saheed Osupa sọ èmi fẹ́ kí àpapọ̀ gbogbo Fuji musicians tó ń lórúkọ dáadáa tọ́wọ́ wọn ti wà ń bẹ̀ tẹ́ni wọn ti tọ́rọ̀ mo fẹ́ kẹ́ ẹ ká lò ó ẹ jẹ́ ká mú advantage tó wà nọ́rọ̀ tẹ́ ẹ sọ ni Alhaji Saheed Osupa sọ yẹn torí gbogbo alájọ ń pariwo pé kò sí ní Fuji style so here is an opportunity for upcoming Fuji artists láti rise to stardom competition lẹ pè sa so competition yẹn gan la máa wá ṣe so kóníkálukú kó present best nínú àwọn tó ń tẹ̀lé kí Obìsírì kó mú best tó ń tẹ̀lé wọn jáde kí Wasiu Ayinde mú best tó ń tẹ̀lé wọn jáde kí Pasuma mú best tó ń tẹ̀lé wọn jáde kí Osupa mú best tó ń tẹ̀lé wọn jáde kí Mala kó mú best tó ń tẹ̀lé wọn jáde Katawe náà mú best tó ń tẹ̀lé wọn jáde kí Sefiu náà mú best tó ń tẹ̀lé wọn jáde gbogbo ilẹ̀ ní àwọn tó ń tẹ̀lé tó dẹ̀ ń lo voice yín ẹ̀yin tí o lo voice ngan ẹ lè mú jáde tí o lo star yẹn lè mú jáde láti lè support ẹ ká arrange kó wá ṣe that competition tẹ pẹ̀lú acapella yẹn kọ́kọ́ jáde kó wá ṣe acapella yẹn èyí tó bá ti gùdù láàrin wọn ẹ sponsor ẹ náà kó má dàbí kẹ̀kẹ́ ń ṣe mo ti sọ yẹn náà tipẹ́tipẹ́ bí abí January mo ti sọ̀rọ̀ tí mo sọ yìí o èyí tó bá ti gùdù tó bá ti tayọ tó bá ti yanyọ láàrin wọn nínú competition yẹn tẹ̀ wọ́n pé yes eléyìí tó gbangba sùn lọ yẹ ẹ sponsor ẹ make that particular Fuji artist an international artist
tó ti yan yọ láàrin àwọn ẹgbẹ́ gbogbo ojú ló ti pé bọ̀bọ̀ yìí ó ṣe acapella yóò ṣe dáadáa ẹni tó bá dé máa acapella á lè acapella kọ́ṣá jẹ á lè fi dáṣà so ẹ jẹ́ ká lò as an opportunity láti jẹ́ kí new star kó rise nínú Fuji opportunity lélẹ́yìí o so mo yí sọ pé ire ó wà nínú ibi at times so kóníkàlùkù jáde kó bẹ̀rẹ̀ sí ní showcase talent wọn even though gan mo ti expect káwọn upcoming Fuji artists kan kó ti máa go live kó máa ṣe acapella yẹn like 1 hour 2 hours kó show talent wọn àwa ìta bá rí èèyàn tó ṣe bẹ́ẹ̀ yẹn tó gbé live tàbí pé yes live ni tó lè jẹ́ pé bí wọ́n gbégbé dání tó ṣe acapella kó kó acapella tàbí pé yes ilé àmà bá post àmà bá share káwọn èèyàn lè rí so mo pè mí rí as an opportunity for new Fuji artists to rise so tá bá rí any upcoming artist tó bá challenge Saheed Òṣùpá ó tó kọ́ challenge wọn torí bàbá ò fi clause sí pé category báyìí ni mò ń bá wí so ìyẹn lè èmi ò ní blame Wiki Bright rárá mo kàn sọ pé video tí mo ṣe láti ẹni pé Wiki Bright kò lè mú Saheed Òṣùpá nǹkan tí mo sọ nìyẹn but mi ò condemn Wiki Bright o in fact I even encourage him to do more lọ́wọ́ tí mo sọ sọ́jú pé ó ti favour wọn kó dẹ̀ mọ̀ bọ́ ìmọ̀ maintain ẹ̀ so ẹ jẹ́ ká fún new rising stars new Fuji upcoming artists fún wọn ní ààyè kán dìde kán make use of this opportunity December ló ń bọ̀ ẹ fix ọjọ́ kan ká pàdé ní tabala ní TBF now àbí ní TBS ká pàdé ní TBS now àbí ká pàdé ní LTV8 ká ṣe competition ká wo ẹni tó bá ti yanyan nu wọn tó mú first nínú wọn ẹ sponsor wọn lọ London ẹ sponsor wọn lọ America owó wà lọ́wọ́ gbogbo yín ìyẹn ló máa fi mọ̀ pé yes ẹ ṣe nǹkan nínú Fuji wọn ò ní gbàgbé àpapọ̀ gbogbo yín yẹn pé yes lọ́dún báyìí o ẹ raise ní Fuji star láìsí yẹn oníkàkùkọ̀ máa promote àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ ni ṣùgbọ́n ẹ pawọ́pọ̀ kẹ́ gbé wọn sókè orúkọ mi ò tí ì padà mi ní sọ jù bẹ́ẹ̀ lọ èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Olúwayé I love you so much see you next time on this same channel ẹ má gbàgbé ẹ bá mi subscribe lórí YouTube mi lórí Facebook mi ẹ bá mi follow ẹ lórí TikTok ẹ bá mi follow ẹ gbogbo ẹ lólùfẹ́ mi tẹ́ nífẹ̀ẹ́ mi dọ́kọ̀dọ́kọ̀ tẹ́ ń dúró tì mí nígbà tó gún lé mo dúpẹ́ lọ́wọ́ gbóyin o àṣírí yín ò ní tú ó dàbọ̀.